àwọn Fúlàní o dáradára ni wọ́n jiyàn gbé wọ́n ṣe kíní ẹ mọ́ dùn wá ní tèmi o àwa tá a jẹ́ original Fúlàní especially ní àṣà bíbẹ̀ ibi tá a mọ àwọn tí wọ́n jẹ́ original Fúlàní kábẹ̀ látòrí bí wọ́n bí jòǹrọ̀ àfọ́n jòǹrọ̀ àgbóná jòǹrọ̀ làǹbà jòǹrọ̀ bùdó jòǹrọ̀ ẹ̀fọ́ ẹ̀ tè mọ́ àwa tá a jẹ́ àwọn community gàbélò bíbẹ̀ kò sí ẹnikẹ́ni tó lè ṣe pé òun mú ọmọ wa kan àbẹ̀yàn wa kan tó jiyàn gbé gẹ́gẹ́ bí àpètọ̀ ẹni yóò láti ga alábà ló ti wá o ẹni yóò láti ga agbóná ló ti wá o ẹni yóò láti ga àfọ́n ló ti wá o. àwọn tó ń ṣaburú yẹn bó lọ ṣe jẹ́ àwọn tó sọ pé àwọn ò mọ̀ wọ́n rí àlejò làwọn àwọn aga bẹ́ẹ̀ ṣe ń bẹ̀rù wọn làwọn náà ń bẹ̀rù wọn torí àwọn ò mọ̀ pé ẹnìkan ní Fúlàní àwọn ò mọ̀ pé ẹnìkan ní Yorùbá kí wọ́n sá àti rówó ni business làwọn fi ń ṣiṣẹ́ wọn ṣe so àwọn ò bọ́dà pé bóyá Yorùbá kan ni wọ́n ń gbé àbí tí wọ́n bá ti rí Fúlàní kan tó bá lówó gan wọ́n ń gbé èmi tí ń bá yín sọ̀rọ̀ yìí èèyàn ọ̀dọ̀ wa mẹ́tọ́ sí pé kọ̀mọ́ndà àfìgẹ́ tó jẹ́ ẹyẹ kọrí zone wọ́n gbé bróda tèmi ni wọ́n gbé 30 million la fi bẹ́ẹ̀lẹ̀ Fúlàní sì ni so àwọn wà áfítà pé bóyá Fúlàní kan àbí Yorùbá kan ẹni táwọn bá ti rí ẹni tó táwọn bá ti àwọn máa gbé tó business so àwọn tá a jó original Fúlàní gan àwọn gan bẹ̀rù wọn but ní máa jẹ́ ẹ̀dùn ọkàn fún wa bá àwọn oníròyìn bí wọ́n ṣe ń bá wa ló kọjá pé àwọn Fúlàní o àwọn jínigbé ni wọ́n o wọ́n jiyàn gbé wọ́n ṣe kinní kan gbé kìí dùn mọ́ wa ẹ wo bẹ́ẹ̀ ṣe wáyé àìníṣe àwọn bàbá tó bí àwa yìí ibi tí wọ́n bí wọn sí ni ṣe àzúmi kò fọ́kẹ́ iṣẹ́ tí wọ́n bá ń ṣe iṣẹ́ tí ò bá dáa ni ṣe àwa ìjọba gan ò lè ṣe rúure tíjọba fún ìjọba ò lè ṣe. ta ló ṣoore fún yín. gómìnà Abdulrahman Abdulrasaq ló ṣe àtàwọn iléeṣẹ́ press àwọn ni wọ́n bá wa àti iná àti omi ni o àti sólà ni o kò sí tí èèyàn nídìí tí ń jẹ́ ìgbésí ayé èèyàn tí wọ́n mú ìgbésí ayé èèyàn rọrùn tí wọ́n ṣe fún wa yá kódà tí èèmọ̀ àwọn màálù wa kókò tí màálù wo jẹ wọ́n bá wa ṣe omi tí màálù wo mu wọ́n bá wa ṣe yàtọ̀ sí yẹn oògùn tá à tún fi ń tọ́jú màálù wa wọ́n fún wa iyọ̀ tí màálù wa ńlá wọ́n fún wa bàtà tá à ń wọ̀ tá à ń fi da màálù wọ́n fún wa aṣọ tá à ń wọ̀ tó pé tójò bá ti dé tó òtútù ò ní máa pa àwọn tó da màálù wọ́n fún wa so kò sí mo fẹ́ lè sọ pé àwa táwa lóko yẹn gan à ń benefit ìjọba ju ẹ̀yin tẹ́ wà lóko lọ so àmì nígboro.